mo kí yín a kú dédé àsìkò yìí lágbára láwòrán bí ojú tẹ fún wòmí ò ní fọ́ ẹbẹ̀ ètí tẹ fi ń gbọ́ mi èdè láṣẹ Elédùmarè Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ mo sì ń kí yín káàbọ̀ sórí akọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lẹ́fẹ́lẹ́ online tv ẹ̀sùn ṣùgbọ́n ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí àkọ́tún àgbógbárímù ìròyìn náà àjọ máa fi kẹ́kọ̀ọ́ káàlì tìjọ máa fi mọ ibi tí ayé ń yí lọ ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà ti máa padà dé ẹ mọ̀ gbọ́ àwọn ìròyìn ọ̀hún. ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. mo kí yín ẹ káàbọ̀ padà láti abala kejì lọ́hùn àwọn ìròyìn náà rèé ló ní kùnkùndùn láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí wọn ní ìròyìn fi léde o wípé arákùnrin kan rèé ẹni ọdún márùndínlọ́gbọ̀n tí ilé-ẹjọ́ ní kó lọ lùgbànú ọgbà ìtúnirọ̀ báyìí o arákùnrin Raji Ridwan látàrí wípé ńṣe ló fi tìpátìkúùkù tó fi jálẹ̀kùn wọlé sí iléègbé àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ Ọ̀ṣun kan eléyìí tí ń bẹ nílùú Ìlá-Ọ̀ràngún láti lọ lè fipá bá àwọn akẹ́kọ̀ọ́bìnrin lájọṣepọ̀ ṣùgbọ́n tí orí ò fún ṣe gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ṣe fi léde ní 20 nínú oṣù kẹfà tí a wà lọ́jọ́ Ẹtì ọ̀nà náà ni àjọ Àmọ̀tẹ́kùn tí wọ́n fi kélé òfin gbé Ridwan Raji látàrí wípé ń ṣe fúnra rẹ̀ ló lọ́ọ́ fi pa jálẹ̀kùn wọlé sí iléègbé àwọn akẹ́kọ̀ọ́ tí ilé-ẹ̀kọ́ fásitì ìmọ̀ sáyẹ́ǹsì eléyìí tí ń bẹ nílùú Ìlá-Ọ̀ràngún nípínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ ṣe gbọ́ ẹjọ́ rẹ̀ síwájú wọn ní alẹ́ nígbà tọ́wọ́ ti pa tẹ́sẹ̀ ti pa dáadáa òun náà lárákùnrin kọ̀rọ̀ sí yìí ló mọ̀ lọ wọlé ti àwọn akẹ́kọ̀ọ́ ńlọ tó yẹ pé orí ló kó wọn yọ lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ọgbà bẹ́ẹ̀ náà ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n fi gbé ta tí àwọn àjọ Àmọ̀tẹ́kùn wọ́n sì ké sí àjọ Àmọ̀tẹ́kùn lórí pápápá wọn á fi kélé òfin gbé ṣáájú wọn ní ó kọ́kọ́ fẹsẹ̀ fẹ́ ní ọjọ́ ọ̀hún o ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ tó nítorí wọ́n dá arákùnrin ọ̀hún wọ́n dá wọn dáadáa lẹ́yìn ọ̀rẹ́ yìí òun náà ni wọ́n padà lọ fi kélé òfin gbé tó sì taari ẹ̀ lọ síwájú ilé ẹjọ́ láì jẹ́ kó pẹ́ rárá nígbà tí ilé ẹjọ́ sì gbọ́ ẹjọ́ rẹ̀ síwájú sọ́tún sósì dáadáa wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn ń lòótọ́ wọ́n ní fún ìdí èyí látàrí pé ó fi ipá wọlé sí ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó sì ń gbìyànjú láti bá wọn lájọṣepọ̀ ṣùgbọ́n tí orí òfin ṣe wọ́n ní kó lọ lo dídí ọdún mẹ́ta péré nínú ọgbà ẹ̀wọ̀n kó lọ fìyún gbára. Láti ìpínlẹ̀ Kánò ó mà ṣe o àwọn èèyàn méjì dolóògbé sínú ṣáláńgá látàrí wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan bọ́ síbẹ̀ wọ́n ń gbìyànjú láti yọ tí kó tó di pé ẹlẹ́mìí tún gbà á lẹ́nu ìkejì náà ń bẹ̀ o gẹ́gẹ́ bọ́n ṣe fi léde lọ́jọ́ sátidé tó kọjá lọ yìí Usman Mohammed àti Ibrahim Inuwa lọ́jọ́ sátidé o òun náà ni ẹlẹ́mìí gbà lẹ́nu wọn sínú ṣáláńgá ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣẹlẹ̀ wọ́n ní àwọn méjèèjì òun náà ni wọ́n jẹ́ ẹni 40 ọdún níye níjọba ìbílẹ̀ Albasu ní ìpínlẹ̀ ọ̀hún ní abúlé Bazabe òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kánò àti agbẹnusọ fún àjọ tí ó ń rí sí àjọ panápaná Alhaji Samainu Abdullah bó ṣe fi léde lọ́jọ́ ìsinmi tó kọjá lọ yìí wípé lọ́jọ́ òun ní nǹkan bíi aago 11 kọjá ìṣẹ́jú 16 òun náà ni àwọn dédé gba ìpè wípé àwọn méjì kan wọ́n ti ń bẹ nínú ṣáláńgá kí àwọn gbá gbìyànjú láti dóòlà wọn nígbà táwọn fi débẹ̀ tí wọ́n sì dóòlà wọn nígbà tí wọ́n sì gbé wọn délé ìwòsàn dókítà ní ara àwọn méjèèjì ó pẹ́lẹ́mì ti gbà á lẹ́nu rẹ̀ bó sì ni ọ̀rọ̀ sì ṣe ṣẹlẹ̀ wọ́n ní ń ṣe ni ìkànnù wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ló bọ́ sínú ṣáláńgá ọ̀hún wọ́n ní ìkejì náà ni ó bá gbìyànjú ló bá wọ ibẹ̀ láti lọ yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ìkejì náà dúró sókè wọ́n nígbà tó yá ìyún ò lè láǹfààní àti jáde mọ́ ní ìkejì náà bá sokùn mọ́ra rẹ̀ ló so mọ́ igi kan ní tó ń bẹ́ẹ̀ lòun náà bá tún wọ inú ṣáláńgá ọ̀hún lọ láti lọ dóòlà èyí ọ̀rẹ́ àkọ́kọ́ tó ti kọ́kọ́ kó wọ bẹ̀ wọ́n nígbà tó náà débẹ̀ ló wá di pé àwọn méjèèjì wọn ò lè jáde mọ́ wọ́n ní èéfín ṣáláńgá ọ̀hún àti òórùn eléyìí tí ń jáde níbẹ̀ tí wàá ti kó sí wọn ní gbogbo àgọ́ ara wọn ní òun náà òun ló mà ṣekú pa wọ́n nígbà tí wọ́n sì délé ìwòsàn dókítà ní ẹlẹ́mìí ti gbà á lẹ́nu wọn látàrí wípé wọ́n ń gbìyànjú láti yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó bọ́ sínú ṣáláńgá àwọn náà wọ́n fi ẹ̀mí wọn dí i. Lákòótán láti ìpínlẹ̀ Akwa Ibom kọ̀rọ̀wọ̀ sí arákùnrin kan rèé o ẹyẹ abojú kíókíó tí mo sàn wọ́n ní ń ṣe ni ó gbẹ̀mí lẹ́nu ìyá rẹ̀ ẹni ọdún 71 gẹ́gẹ́ bọ́n ṣe forúkọ arákùnrin ọ̀hún léde Alexandra Peter wọ́n po ọkọ rẹ̀ o wọ́n ní ṣe rí ìyá rẹ̀ arábìnrin Atini Peter
wọ́n ní àdá òun náà ló fi já okùn ẹ̀mí lẹ́nu ìyá rẹ̀ níjọba ìbílẹ̀ ní abúlé Ìyáǹgì níjọba ìbílẹ̀ Òru Amon ní ìpínlẹ̀ Akwa Ibom. Gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom Baba Azare bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ Ọjọ́bọ̀ tó kọjá lọ yìí ní ìlú Ikot Abam. Ó sọ di mímọ̀ wípé ṣe rí arákùnrin yìí tó ṣokùnfà tó fi gbẹ̀mí lẹ́nu ìyá rẹ̀ wọ́n ní òun náà ni wọn ò tí mọ̀ báyìí ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí rẹ̀ nítorí pé arákùnrin ọ̀hún ó ti ń jẹ́jú kíwà lákòlò ọlọ́pàá. Ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ lọ́jọ́ 10 nínú oṣù kẹfà ọdún yìí tí ó tó fi di pé arákùnrin ọ̀hún wípé wọn mọ tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyá tó fi di gbọ́nmi sí omi ò tó fi lọ mú àdá tó fi gbẹ̀mí lẹ́nu ìyá rẹ̀ títí kódà níṣe ló kun ara ìyá rẹ̀ ló kun wẹ́lẹ́wẹ́lẹ́ níbi tí inú ọ̀hún bí dé àmọ́ tó wá fà ó tó fi wá bẹ́ẹ̀ òun náà ni kò tí ì yé èèyàn báyìí wọ́n ṣèwádìí lórí rẹ̀. Ó dá ọdẹ ta tán ọdẹ ń relé gbòǹgbò ọ̀nà ẹ̀yẹ̀bá ní rí jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn àkíkà fún ti tàsìkò yìí. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí títí ìgbà míì tá a tún máa pàdé. Ire àti àánú Olúwa ọba kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.